ẹ̀yin èèyàn mi ẹ wò ó in fact ó ní agbára ṣe rí fídíò tí mo fẹ́ play fún ẹ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa torí ẹnìkan wọ́n ní ẹnìkan tí ń tú àṣírí Olúalọ́ síta mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ nǹkan tí yóò sọ mo fẹ́ kẹ́ wá lọ tún gbọ́ ohun tí àwọn kan sọ wípé àwọn ń dúró de Olúalọ́ ní France àwọn kan sọ pé France kan ló wà wípé Finland ọ̀nà anywhere tó bá wà àwọn ṣe kí ni àwọn ń dúró de ẹ wò àṣírí pọ̀ nínú fídíò tí mo fẹ́ play fún wa yìí àwọn pásítọ̀ gan ṣe kí ni àwọn gan yarí tán ni pé no má bà wá lórúkọ jẹ́ mọ́ àwọn pásítọ̀ gan sọ wípé àwọn gan ò lè pera àwọn ní pásítọ̀ mọ́ níta ẹ wo ọ̀rọ̀ kì sínú ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. nǹkan tún another lady entirely ló tún wà involved. yes. Are you getting it now? So èmi ti ṣiṣẹ́ mi undergroundly because. mo tún gbọ́ pé wọ́n ní lady kan wà tí ó sọ̀rọ̀ tí ó jẹ́ pé òun tó àṣírí lọ wọ́n dẹ̀ sáré gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n ti jẹ́ kán rí ìṣẹ̀ mọ́. ẹ wo wọ́n ní lady yẹn sọ pé àwọn mi ìfẹ́ dárúkọ pé wọ́n máa ń fa fún. ẹ ló dáadé Kóredé. ẹ ló dáadé Kóredé. ayọ̀ tí mo sọ pé mo ṣe pásítọ̀ lórí àwọn ìyá ẹ̀ ayọ̀ tí mo ní mo ṣe pásítọ̀ lórí àwọn ìyá Ayọ̀mídé òun lẹni tẹ́ ẹ̀ ń sọ yẹn tó gbé lọ sọ́hùn nígbà tọ́rọ̀ fẹ́ bẹ́yìn yọ wọ́n ti gba fóònù lọ́wọ́ Ayọ̀mídé kò sẹ́ni tó lè kọ́ńtàtà Ayọ̀mídé mọ́. Ayọ̀mídé ìlú wo l'Ayọ̀mídé wà? àwọn ìyá ẹ̀ ó ti wà ó gbé lọ sí France náà ni ó gbé kúrò Nàìjíríà gbé lọ sí France. ẹ ṣàṣẹ mú ìdàbí Ayọ̀mídé yẹn wà ní France ẹ jọ sà. France mà kọ Finland mà ló wà bàbá. ló bá tán tó tán. Finland lè ní gbọ́ pé ó wà. kò yẹ yín sìn torí ṣe ní France. bàbá ẹ wò tó bá wà ní France àwa máa wá kàn kò síbi tó wà ní France máa wá kàn. ṣé Paris lẹ́yìn wà. ọmọ bàbá ẹyẹ bí ọ̀kín France náà lòun náà wà. because wọ́n ti gba fóònù lọ́wọ́ ẹ̀ lè rí ìṣẹ̀ mọ́ wọ́n ti gba fóònù lọ́wọ́ ẹ̀. a ní nọ́mbà Apostle nọ́mbà tó wà lọ́wọ́ mi mo lè ṣe é sí yín ẹ pé ó kàn máa dún ni ìkan ò dún mọ́ rárá ìkejì voicemail. ok ẹdúná kí ni bó lẹ́yìn wá rí ìsọfọ ọ̀rọ̀ sí bàbá bí ọdún because ọ̀rọ̀ yìí ní simon fáwọn èèyàn ó lọ jíṣẹ́ fún. ṣé mo ẹsà èmi ń dúró de bọ̀bọ́ yẹn kankan kó wá Paris ni o wọ́n ló lágbára o èmi ń dúró kó máa bọ̀ ń Paris ni o kí n dẹ̀ gbọ́ pé ó ń bọ̀ ń Paris torí sìn mo ní láti lọ sórí platform ẹ̀ torí ó máa ń ṣí ẹ pamphlet bó ṣe fẹ́ rìn ẹsà mo fẹ́ wọ mọ́ra kọ́lọ́pàá gbọ́rú èmi àti ẹ̀ kọ́ gbọ́ kọ́ lọ sọ fún Olúalọ́ tó ń pè yẹn mo fẹ́ wọ mọ́ra ẹ̀sà èmi ní everything tí wọ́n lè fi bẹ́ mi po nǹkan kan mo fẹ́ sọ pé òkè nǹkan bábá ló wà lọ́rùn ẹ̀ kọ́ bí. orí platform yìí mo wà tí mo ti ń sọ̀rọ̀ ẹ̀ tí n bá mú èmi fẹ́ kọ́kọ́ paste síbi kan pọ́ mọ́ wọ́n ń bọ̀ Paris lọ́la o ẹ̀sà rò wọ́n ni mo wà ń sìn tí mo ti lọ ṣe kọ́ọ̀sì mo ní mò ń ṣe yẹn Apostle bọ̀ mo máa round up everything náà sùn lẹ́nu wọ́n ní kò yẹ ká. èmi kọ́ lọ ṣe kọ́ọ̀sì kìíní yẹn ń bẹ̀ ni mo ṣe kìíní adjust the scan so wọ́n ní ká lọ ṣe few days níbẹ̀ yẹn. kò sí nǹkan tó lè ṣe ẹ̀sà kò sí nǹkan tó lè ṣe ṣe rí bí màá yín ṣe sọ pé ó máa wọ mọ́ra yẹn kò sí nǹkan tó lè ṣe o even kókó wá òun gan máa bẹ̀rù àti wá sí France ni ṣẹ́rí ẹ̀pà ọ̀rọ̀ ti France ti o ní gbogbo Europe France ní authority ṣẹ́rí tẹ́yàn kan bá dìde wọ́n lè lọ mú Nàìjíríà torí ẹni mo ṣe dákẹ́ tí mo kàn wọ̀. kò ní lọ èmi ò mọ̀ tẹ́lẹ̀ mi ò tẹ̀lé o bọ̀ wọ́n nà wọ́n Paris. bàbá àṣàbí sẹ́ni tẹ́ fẹ́ sọ ṣé inú kínní ni sẹ́ni tẹ́ fẹ́ sọ evangelist because bàbá evangelist mi mọ̀ bóyá fẹ́ sọ látàrọ̀ lẹ́ tí ń wá sókè ọ̀dọ̀ tí sọ̀rọ̀ evangelist bí evangelist Bámidélé sẹ́ni tẹ́ fẹ́ sọ because kí n tún gbé àwọn èèyàn ní comment section sókè ọ̀rọ̀ ti fọ́ mi lórí gan. ẹ lè drop mi. ẹ ṣe bra ẹ̀yin kọ́ mò ń sọ evangelist Bámidélé wà sálẹ̀ ẹ̀yin gan kọ́ mò ń sọ kì í ṣe bra. so ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kólúwa ṣọ́ ni àwọn tó ní pé kí ni ẹ̀jẹ̀ ráwọn tí ò lọ chọ́ọ̀chì mọ́ ẹ má blame wọn o èmi tí mò ń sọ pé kí mo lọ ṣẹ́rí mi tẹ̀ máa láì kí chọ́ọ̀chì wa máa pray nǹkan tó fà á tí mo fi lọ chọ́ọ̀chì tí mo ní mo lọ́nsà sẹ́ẹ̀lì yẹn chọ́ọ̀chì CAC yẹn nǹkan tó fà á tí mo fi lọ bẹ̀ nìyẹn. èmi àti ti dọ̀sọ̀ lórí ọ̀rọ̀ church mo dẹ̀ mọ̀ pé. ẹ̀ṣẹ̀ tó ti yé yín inú chọ́ọ̀chì ni mo wà tí mo ti fẹ́ ṣèyàwó nígbà tí ń ní ìwé tó ń sọ fún ìyàwó mi pé ọmọ Nàìjíríà pásítọ̀ ló ń sọ fún pé bàbá yìí ló fẹ́ fẹ́ tó dẹ̀ sọ fún pé kí lẹ mí bọ̀bọ̀ yìí kò níwèé
ìyàwó mi wá dá wọn lóhùn pé ṣé dídá òun ò dá débi pé ẹni tó bá fẹ́ fẹ́ òun ìwé ló fẹ́ fòun ṣe ni. ṣé wọ́n ṣèyàwó tán èèyàn táwọn sọ wá fẹ́ kí àti dọ̀rẹ́ mi mo láti sọ fún wọn ni ọpọ́ ọmọ tó bá lọ wá o. UK láwa o catalyst of joy ká ní UK ní àwọn èèyàn ó ti fi ìsìnkí ní àtò ó máa easy gan a ní community aláwọn kódà ní Northampton tí mo wà yìí aláwọn community kí lórúkọ ẹ̀ group tí ó wà lórí WhatsApp tá a ti ń sọ̀rọ̀ so anyway God will help us. Evangelist Bámidélé kí lẹ fẹ́ sọ torí mo rí pé ẹ̀ ń comment látàárọ̀ mi dàbí comment yín kó bí wàhálà so yes. Evangelist Bámidélé wọn sì ní ilé mọ́ ẹ jọ inú jíjó ogun inú ìnà do you want to say something? ẹ ṣeun sà mo dúpẹ́ púpọ̀ sà. ẹ káàbọ̀. ẹ wo gbogbo tí wọ́n ń sọ yẹn pátá èmi kàn ń pray ni pé kọ́lọ́run dákun kó dá sí ọ̀rọ̀ yìí ọlọ́run kó dákun kó dá sí ọ̀rọ̀ yìí gbogbo àwọn tó dẹ́kun tí wọ́n ń ṣerú nǹkan wọ̀nyí kọ́lọ́run mọ̀ tú àṣírí wọn. àmín. because àwọn tó ń ṣẹlẹ̀ ń ba àwa ìránṣẹ́ ọlọ́run tó kú ń bà wá lójú jẹ́. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ tó pa á lẹ́kùn nìyẹn. I'm telling you. tó pa á lẹ́kùn nìyẹn. àwọn àṣọ náà fẹ́ òótọ́ la bí gádà síbí a máa ń sọ̀rọ̀ tó kọ̀ every day. ojú ń tì mí láti pe ara mi ní ìránṣẹ́ ọlọ́run. iṣẹ́ yìí nìkan náà. mi ò jẹ́ káwọn èèyàn mọ̀ pé àmì pásítọ̀ tẹ́ bá wo gbogbo platform mi tẹ́ bá mi ò lè rí pásítọ̀ lágbájá evangelist lágbájá prophet lágbájá mi ò kọ́ síbẹ̀ because ojú ń tì mí pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ nígboro. ìdí nìyẹn tí mo fi comment ọlọ́run á tú àṣírí ṣẹ́rí broda tó wà ní France tẹ́ ń sọ̀rọ̀ yẹn ọlọ́run á fún yín ṣe o please ẹ má jẹ́ kákan máa sọ̀rọ̀ yẹn lásán ẹ dá máa fàdúrà support gẹ̀ yẹn káde máa fàdúrà support gbogbo àwọn tí ẹ dìde tí ẹ fẹ́ dá sí ọ̀rọ̀ yìí. ṣé ẹ dẹ̀rù pé kí ẹ̀yẹn wà láyé. ọ̀rọ̀ yẹn ń ká mi lára tún mọ̀. ṣé ẹ rò pé kí ẹ̀yẹn wà láyé. pásọ kórè dáadáa fún yín o question tẹ́ ń béèrè yẹn. ní bẹ́ẹ̀ mi ṣe ń wo ṣé kí ẹ̀yìn àtọ́ ṣé woman yẹn wà láyé ṣé ẹ rò pé woman yẹn àtọ́mọ ẹ̀ wà láyé ṣá. lẹ́yìn kí ni ẹ̀ torí àwọn ọ̀rọ̀ wà tí mi ò lè sọ ń bì báyìí tí n bá sọ nǹkan tí mo gbọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí fún yín ẹ̀rọ ọlọ́run adé bẹ̀yìn náà ẹ sọ ẹ̀rọ olúwa ló ti lọ jìnnà. ẹ sọ tọ́ḿbì. no dádì mo ń sọ kọ̀kọ́ ẹ má bínú mo ń sọ kọ̀kọ́ fún yín lọ́jọ́ sí ṣe mọ́ padà kí dádì ẹ̀dá tuntun tí mo ṣàlàyé fún wọn mo sọ fún yín lọ́jọ́ sí ara ẹlòmí ò fẹ́ gbà á ẹ yẹ ká kó lórí ẹ̀sà ká lọ máa gbàdúrà my brother mo ti sọ gọ́ọ̀mẹ̀ntì ti fẹ́ẹ̀lì ṣọ́ọ̀ṣì ti fẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ti fẹ́ẹ̀lì kí n má sọ gbogbo ṣọ́ọ̀ṣì àwa nìkan lùkù ká má fẹ́ẹ̀lì ọlọ́run tẹ bá gbọ́rọ̀ mi lẹ́nu mi ẹ̀ nígbàgbọ́ pé ẹnu mi lẹ́ ti gbọ́ ẹ jẹ́ kó lọ kọjú sọ́lọ́run tó sì kó máa gbàdúrà nǹkan àwọn èèyàn ti rìn jìnnà ní ẹ̀wọ̀ ọ̀rọ̀ ń gbọ́ mi ìfẹ́ dá sí mọ́ kó lọ máa gbàdúrà nǹkan ti bàjẹ́ jìnnà tẹ bá gbọ́rọ̀ mi ẹ̀ bú sẹ́kún ni láwọn èèyàn tẹ́ ń pè tẹ́ forúkọ wọn gbàdúrà gbogbo wọ̀nyí àwọn òun dà. mo ti ní ká ẹ pè mí ká ẹ jájọ sọ̀rọ̀ ẹ̀kú sọ fún mi gbogbo wọn náà láti rí wọn ó tu ọ̀rọ̀ tí inú jì ti sọ ilé ẹ̀lì ọlọ́run á ṣèdájọ́ kíákíá àbúkú ti ń sọ. hello daddy Korede. ọlọ́run á ṣèdájọ́ because ó pa wá lẹ́kún wọ́n ti daddy Korede. body of Christ mo ń bọ̀ dádì ẹ̀yin tẹ́ bá ní ìjọ ní Nàìjíríà tẹ́ bá watch ẹ kàn rí pé àwọn ọmọ ìjọ mi ò kàn dédé wa mọ́ kì í ṣe pé ẹ̀ṣẹ̀ wọn o ọ̀rọ̀ yìí ó ti ń mú rẹ̀wẹ̀sì báwọn èèyàn láti wo church. ó affect èmi tí mo wà ní UK ń bì. ó affect church wa ó affect àtọ́lì mi dádì ó ti mú rẹ̀wẹ̀sì wọnú church because wọ́n ti wò pé táwọn ilé náà Ọlọ́run kò ṣe ìwà church mọ́ kí lẹ̀ ń ṣe ẹ̀yin èèyàn tẹ́ wà sálẹ̀ kí lẹ̀ ń ṣe. ọ̀rọ̀ tí Bíra Tọ́pẹ́ sọ́nsìn kò sí rọ́ńbẹ́ o èmi àti yín ti sàwọn ọ̀rọ̀ kan lábẹ́lẹ̀ tá a lè sọ sórí afẹ́fẹ́ sáà tí a bá gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde lórí afẹ́fẹ́ níbi táwọn pásítọ̀ yìí tí wọ́n ya ọ̀dájú dé tẹ́mi ọ̀dájú wọn á máa fi àyàkìlà lé wa káàkiri ní sà nǹkan ti bàjẹ́ jìnnà ẹni bá sì dúró ni kó mọ̀ pé òun dúró kó dẹ̀ gbàdúrà pé kó má darapọ̀ mọ́ wọn kí Ọlọ́run dìrùn mú títí dé òpin ni o àìsàn nǹkan ti bàjẹ́ jìnnà àwọn àgbààgbà tẹ́ ẹ̀ fojú sí gan àìsàn àwọn ti jẹ̀ṣẹ́ bí wọ́n ti wọnú ẹgbẹ́ awo àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn gan wọ́n ti ń tọ́ka fún wọn pé ibi táwọn náà fẹsẹ̀ sí rèé ibẹ̀ ni kẹ́ ẹ gbà. ìtò pàmì láti bàbá láti ìjẹta ni mo onígan mò ń sunkún láti àná di àárọ̀ yìí
Táíwò gan wò mí báyìí pé kí ló ń pa mí lẹ́kún mo ní why people are doing this why dádì minister kò are lè doing ṣe kó má pààyàn lẹ́kùn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ fatafata níta yìí kì í ṣe torí àwọn tí wọ́n ti lọ yìí torí tí wọ́n ti lọ rẹ́dí tí wọ́n ti bàjẹ́ torí àwọn tó ń but bọ̀ torí ni àwọn tá a sì dúró àtàwọn tó ń bọ̀ lẹ́yìn ká lè correct errors la ṣe ń pariwo kò ṣe torí ẹnì kankan abárẹ́ ẹni tó fòkùnkùn gùnkè ńgbòkùnkùn bá ti ń gbẹran dúdú gbọrọ ẹ pupa lọ́wọ́ ẹni tó bá yá náà òkùnkùn á béèrè fún mi ẹ òkùnkùn á gbẹ̀mí òun fúnra rẹ kò sẹ́ni tó fòkùnkùn dìde tó kùnkùn fún ní nǹkan freely tí ò ní padà fẹ̀mí ẹ̀ dì bẹ́ẹ̀ ni wọ́n máa padà fẹ̀mí wọn dì ní gbogbo ohun tó ń kójọ lòkùnkùn máa padà gbà padà òkùnkùn ẹ gbówó Yorùbá ni wọ́n ní kinní kan fún ni ládìí ẹ̀sìn gbòdìndọ̀ ọmọ lọ́wọ́ ẹni so kò sí ní tó kùnkùn fún wọn náà tí ò ní gbà padà ẹ̀sà nǹkan ti bàjẹ́ gan-an as I'm speaking to you sir tí n bá dárúkọ àwọn mẹ́sàn-án ní CAC tí mo sọ ìmùlẹ̀ wọn tí mo sọ ilé awo tí mo sọ ìrìnàjò wọn ọ̀pọ̀lọpọ̀ ló máa sádànù kúrò ní CAC òun ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan tí eléyìí ṣèkẹ́mi yẹn ń sọ rubbish ẹ̀sà in tó o bá mọ̀ ló lè defend in tó o bá mọ̀ wọn ló fẹ́ defend rẹ̀ ẹ̀sà tí n bá tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan síta ní ti etí gbọ́ tí ojú rí tí mo dẹ̀ máa fún yín ní confirmation pé ẹ lọ bí báyìí lọ bèrè ẹ lọ bí báyìí lọ bèrè ẹ lọ bí báyìí lọ àti bèrè. sọ̀rọ̀ jìnnà ẹ fi gbogbo ẹ̀ ńlẹ̀ àbí tó bá mi sọ gan wọ́n jọ ń kó ni so omi ò kọ ọ̀rọ̀ yẹn ń ta mi lára mi ìfẹ́ sọ tó ló máa jẹ́ kí n jì sọ olóògbé pẹ̀lú ẹ̀rọ sí mi ara yín bẹ́ẹ̀ exactly brother tó pé ẹ ti ẹ̀rọ sí mi ara yín mo mọ̀ nǹkan tí mo sọ ẹ̀rí pé ara mi máa ń ta mo ti pè é mo ti bá ń sọ̀rọ̀. ṣẹ́rí brother tó pé ṣẹ́rí mo gbaná jẹ níjẹta yẹn kò tí sẹ́ni mo tí ò fáyà gbáná jẹ o ẹnìkan tó wá bí tó ń sọ̀rọ̀ gan a drop inú bí gbogbo wa ni. mo inú ti ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo wà ní France ó dà pé mo ti sọ́rí bọ́n ṣe pé pastor òun náà dé báyìí pastor CAC brother Papi ẹni tẹ́ ń sọ lẹ́kan àbí so bí mo ṣe rí pastor yẹn báyìí látọ̀kan mo kàn wó báyìí mo kàn sọ fún ẹni tá a jọwọ́ bẹ̀ mo ní eléyìí máa kówó jẹ ni mo dẹ̀ work out wọ́n bú mi ọmọ kínní tóun náà tún ń sọ báyìí ìwọ ọmọ CAC ìwọ báyìí lẹ́yìn ọ̀rẹ́ yìí after few years wọ́n lura wọn kúrò ní church ni nígbà tó ń lura wọn tán àwọn tí wọ́n ti ń lọ church yẹn majority wọn ni wọn ti ẹ̀ fẹ́ gbọ́ mọ́ wọ́n máa sọ pé ẹni báyìí dẹ̀ sọ báyìí ẹni báyìí dẹ̀ sọ báyìí ẹni báyìí dẹ̀ sọ báyìí kí ló dé gan-an tó ṣe jẹ́ pé ẹ ní wùwà kí lẹ jẹ́ pastor fún gan kí ló dé tẹ́ kàn gbé temple àbí báwo la ṣe pé altar tó jẹ́ pé ẹ máa fi jẹun ní all the time ẹ tí wàá ní fi jẹun nìkan ẹ tí wàá máa fi bà ayé àwọn èèyàn jẹ́ ẹ má bà ayé ara yín jẹ́ ẹ bà ayé ara yín jẹ́ ẹ bà ayé ara yín jẹ́ tẹ́ ká mọ̀ pé ẹ̀yin lẹ fẹ́ bà ayé ara yín jẹ́ ẹ má bà ayé àwọn míì jẹ́ náà every single time nígbà tẹ́ bá máa fi lọ báyìí ẹ nílé rìn títì gan mọ́ téèyàn kan bá dákọ̀ pastor báyìí ẹ máa bẹ̀rẹ̀ sí ní wò around ni pé ta ló fẹ́ ṣe mí jàǹbá ẹ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin gathering méjì mẹ́ta tó bá ti ní pastor báyìí wọ́n máa yín mú ni wọ́n máa sọ pé ẹ̀yin tẹ̀ ń kó the next thing ọ̀rọ̀ òdì náà wọ́n máa sọ nípa ministers of God every single time níbo ni àwọn tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tá ń bọ̀ lẹ́yìn níbo la ti fẹ́ confidence yẹn dà láti sọ pé a fẹ́ jáde gbóyà tó sókè báyìí tó yí jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ aṣíwájú gan ẹ̀ ready láti correct wrong ẹ̀ ready láti rewrite wrong yín èèyàn kan wá ń sọ ń bí ìlànà níjẹ ká filẹ̀ ká máa gbàdúrà fi kí ni sílẹ̀ àjẹsù ò ṣe fi wọ́n sílẹ̀ nígbà tó ń tà tó ń rà nínú ìjọ kó walk away kó ní kó fi wọ́n lẹ̀ ẹ gbà ní Jésù yọ fún Ọlọ́run ò mọ̀ sí ni. Thank you. àbẹ ṣogun èṣù gbogbo àṣírí tó ń tú sí àwọn èèyàn sọ pé wọn rò pógun èṣù ni. no tí wọn mọ̀ pé Ọlọ́run wà nídìí gbogbo tó ń ṣe àṣírí tó ń tú ni. Ọlọ́run tí lóun máa tú sẹ ayé àwọn èèyàn tán ti bàjẹ́ ló ń wájú yẹn ṣé àwa ó tẹ is a shame ṣé àwa ló yẹ ká tẹ máa sọ gan ká tẹ máa sọ ó jẹ́ problem fún mi ó jẹ́ problem ó jẹ́ big problem fún mi kéèyàn má tiẹ̀ lè sọ pé I am a man of God o wọ́n máa wash yín down ni. ẹ̀yin náà lè máa bá ń di ìbàjẹ́ lẹ́lẹ́lẹ́ bá sọ pé àwọn bá ìyàwó oníyàwó sùn tó
tó bá fẹ́ fẹ́ obìnrin pọ̀ǹta lọ fẹ́ obìnrin síta àìwọ ní tàwọn ọmọ ọjọ́. sọ fún wọn wípé o fẹ́ fẹ́ wọn o wọn á dé ìgbà kódà gan ẹ jẹ́ kí ká mọ̀ tanra wa àbí tí pásítọ̀ bá fẹ́ parọ́ àwọn obìnrin míì wà gan tó ń ṣe sí wa bí ká fẹ́ wọn. àṣẹbí kan ló wá bá yín bàbá. bẹ́ẹ̀ ni mo lè fi chaati ẹ̀hún gbogbo èèyàn bí kò kàn dání mo sọ fún pé láyé ẹ̀ àwọn náà ti gbé fóònù tó ti sọ pé òkè lágbájá ló ń fáwọn ìyàwó lé o àwọn kankan wà tó jẹ́ pé èmi ò mọ̀dí táwọn èèyàn fi ń balẹ̀ jẹ́ báyìí tí wọ́n fi ń balẹ̀ jẹ́. ọlọ́run agbára ṣíṣe tiẹ̀ lórí churches àtúwọ́n ń try láti gádà àwọn èèyàn jọ àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí balẹ̀ jẹ́ àwọn òrìṣẹ́ ọlọ́run tún balẹ̀ jẹ́. ẹ̀yin tẹ́ bá wà ní London ní sókè ẹja jáde church wa dàbí ẹni pé ó wà nira fún èèyàn bẹ́ni pé èèyàn lánàá ìtì. ọlọ́run ò ní gbà o gbogbo ẹni tó ń da ilé ọlọ́run lọ ọlọ́run abájá o. àmín Jésù Kristi. fún yín lágbára ṣe rí nǹkan tó bá ti wà lókè náà lọ máa fẹ́ rébọ́ ẹni tó lọ́hùn ń lò tó wà lókè ẹni tó ìsà ti rébọ́ jù náà obìnrin ni because lẹ́yìn owó gan tò sẹ́yìn obìnrin obìnrin gan tò sẹ́yìn owó gan tò sẹ́yìn obìnrin ni. owó ń tò sẹ́yìn obìnrin. owó tò sẹ́yìn obìnrin ni obìnrin agbára burúkú wà lọ́wọ́ wọn agbára burúkú ó wà lọ́wọ́ wọn kò yẹ yín sìn ọlọ́run á túbọ̀ máa fún yín o ọlọ́run á túbọ̀ máa kún yín lágbára bọ̀ṣẹ̀ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jọ kẹ́nìbọ̀dì má ṣe pé anybody fún fámìlì wọn ò jáde kíní kan ò jáde nǹkan tó sọ fún yín nìyẹn pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èjì lọ olúwa lọ ó mọ nǹkan tó ń ṣe ó tora ẹ̀ pa ipò láàrin fámìlì yẹn ó kọ́kọ́ tora ẹ̀ pa náà kò yẹ yín sìn ànádà mọ̀ pọ́nmọ nínú ilé yìí ebi wà ń bẹ̀ tó ebi yẹn. bàbá Papi Nano tí ò bá tura rẹ̀ kò ní lọ sọ fáwọn fámìlì yẹn wí pé òun ti fẹ́ kọ́ ọmọ yín lẹ̀ òun ti kọ̀ wọ́n tọmọtọmọ o. ẹgbọ́n tí bàbá tó dúró bí bàbá ìyàwó sọ wípé ó sọ pé òun ti kọ̀ wọ́n tọmọtọmọ o òun ti fi wọ́n lẹ̀ o ó ti sọ yẹn ti pẹ́ o pé òun ti kọ̀ wọ́n tọmọtọmọ o àwọn yóò fi lò pé wọn ò fẹ́ra mọ́ o. pásítọ̀ nǹkan tí mo sọ lọ́nìí yẹn pé Ọlọ́run má fà ti jẹ wa síbi tó nira ṣe rí tí ò bá sí nǹkan kan lẹ̀ tí ò bá ti sí nǹkan táwọn tó ń lọ sẹ́nu wọ́n máa tún rẹ̀ dúró àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn yàtọ̀. ẹ jẹ́ ká tún ṣe ilé iṣẹ́ ráwọn bàbá wa kan wà nílé bẹ́ẹ̀ torí pé wọ́n súnmọ́ wa ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ó lè jẹ́ pé nǹkan tẹ́lifọ̀dì tẹ́ bá ti wà ní ìdí ẹnìkan tẹ́ ẹ bá ti rí ní tó ṣe tí ò dáa táyé dẹ̀ rí ní tó ṣe tí ò dáa ó dà pé wọ́n ti cháàmù ẹ̀yin náà wọ́n ti dèyìn lójú wọ́n ti dèyìn lọ́kàn ẹ̀ ríran mọ́ then mo tún máa repeat ẹ ẹnikẹ́ni tó bá ti ń jà fún àwọn ìránṣẹ́ Ọlọ́run èmi rò pé tó bá ti ń jà fún wọn tó ń bá wọn jà mi lè déta kí n jà fún anybody bàbá mi Abíára mi lè jà fún anybody mi lè jà fún bàbá Ọlọ́wẹ̀rẹ́ Ọlọ́run tó pè wọ́n lè jà fún wọn ẹni tẹ́ bá ti ń gbẹnu sọ̀rọ̀ tẹ́ ń jà fún wọn tẹ́ ń ṣe kíníkan wọ́n ti kó yín ní papá mọ́ra nǹkan ti ṣe yín Ọlọ́run tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run àlàyé náà sì ẹjọ́ jà fún wọn. tọ́lọ́ bá pè wọ́n lóòótọ́ ẹ̀fọ́lọ́run lè kó jà fọ́mọ rẹ̀ náà. pàpé ẹ̀rí ńgbà tí wọ́n fẹ́ jà fún bàbá Oyèdépò ní no kọ́ má jà fún kọ́ fi àwọn lẹ̀. ní bàbá Adébóyè. bàbá ń kẹ́ lọ tú bọ̀bọ̀ yẹn lẹ̀. báìbù pé ṣáínì wò ẹni tó kà á lákàyè báìbù tí tó bá ti dé bóyá ló máa bá gbàgbọ́ láyé Jésù gan mọ̀ pọ́ mọ́ òun lè má bá gbàgbọ́ mọ́ so ibẹ̀ ló ń lọ báyìí ibẹ̀. Anybody that is a house you can join our community. This is a grace community. We are here for the truth. Ambarawa wimbi o. We are catalyst now. Ẹjọ́ náà o. We are catalyst now. Ambarawa wi. Àti àbá ti ṣe àwọn àránṣẹ́ Ọlọ́run àtàwọn ọmọ Ọlọ́run ló wà níbi kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run nìkan. We correct any error. We talk about the life. We talk about the truth. We are working on ourselves daily. Since we started this community, there are some things that have changed. We personally need change. Today I come together, people talk to each other, we learn more, we see the light, we change from every errors. We change from errors. So I want to say thank you for joining us. We normally pray in the morning, 6 to 6:30, early morning, Monday to Friday.
ní ìdájí they máa ń come up síbí níbi 2:33 every day to discuss about life, the truth. We are not here for nonsense. We are here to see the light, to tell the truth. Tí kò nídìí káwọn ọmọ ìta kan mọ nítorí káwọn àránṣẹ́ Ọlọ́run máa sọ ká nékèdì tí ò bá dáká bá wọn wí òun là ń sọ yìí. Kò wá nídìí kára àtàṣe máa sọ fún wa. Tá a bá pẹ́ra tá a bá bára wa wí tá a bára sòótọ́ ọ̀rọ̀ mo rò pé ó máa dára. Lórúkọ Jésù níbi tá à ń lọ Ọlọ́run á mú wa débẹ̀. Àwọn èèyàn kéde tí máa ń wá bí tó ẹ pé wọn fẹ́ òtítọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ inú bí wọn délé débi mọ́. Ẹni tí ò bá ti fẹ́ òtítọ́ cannot come here. So I want to appreciate everybody. Thanks for your love. Thanks for sending the heart me. Thanks gbogbo yẹn send the heart me. Gbogbo yẹn bá mi send the heart me. Everybody send the heart me. Thanks for sending your heart me. Then thanks for your assisting us for life goal. Thanks for your contribution. Thanks for your love. Thanks for everything. Gbogbo yẹn bá send the heart me. Thanks for your contribution. Thanks for your time. Thanks for paying money. Thanks for using data. God bless you. Anybody again? Auntie Lady K, you welcome. Thank you, Daddy. Daddy ṣe ti dé ni. Mo ti dé o. Welcome, sir. Asa ẹ rí pé mo ti yàtọ̀, ẹ rí pé mo ti yàtọ̀, ẹ rí pé network ti dúró dáadáa. Bẹ́ẹ̀ ni, sir. Pastor Asabi, do you want to say something? Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Gbomi lójú ẹ. Pé gbogbo nǹkan táwọn fake pastor ń ṣe yìí, àwọn èèyàn ò tiẹ̀ wá lọ church bí pé wọ́n fẹ́ lọ sin Ọlọ́run. We are starting the church in Northampton. You can join us on live, but the church is located, headquarters is located at Lagos, Orile-Gomo. Then we have another branch at Ijesa branch. We have another one at Abeokuta. We have another one at Ibadan. The Lord bless us. Yes, mo gbọ́dọ̀ yín da Mami Lady K. No, Daddy, èmi wò pé ní àwọn èèyàn wọn kò sí pé bóyá ọ̀rọ̀ náà yẹn gan-an wá lọ church. Wọ́n rí i pé nǹkan táwọn bad pastor yìí, àwọn pastor, àwọn fake pastor ń ṣe, ó wá ń jẹ́ káwọn èèyàn sá kúrò church. Èmi èèyàn kan sì discuss ẹ̀ pẹ̀lú mi nírọ̀lẹ́ pé kò sí nǹkan tó ń fẹ́ wá lọ church mọ́ lọ́sùn èmi àti sister mi kan sì sọ wọn ò wá sí church mọ́ náà bíi ti tẹ́lẹ̀ mọ́ wá kí ló dé ẹ máa wá church wá ṣé tó ń bá gbàdúrà ńlé o pé ṣọ́lọ́ àdúrà àwọn ò ní gbà ní pé gbogbo eléyìí tó kàn ṣẹlẹ̀ pé òun ò believe nípa man of God kankan èmi sì bá wọn sọ lọ́sàn yìí àwọn èèyàn padà wọ́n sọ fẹ́ nìyẹn mo ní ṣé pásítọ̀ lẹ́ ń wá lọ sí church ní ẹ̀ wá pásítọ̀ lọ sí church náà. kálẹ̀ tó kéde ni kò ní í ṣe sọ but social media ti gbé wọn sókè òkè kí ẹ̀ wá láti wò pé yẹ kán jáde kán ṣe needful kán ṣe correct bàbá tí wàá lè ṣe I don't think so. Because tí èyí ṣe wúrẹ́ ọmọ yìí ṣe wúrẹ́ ìyàwó yìí ṣe wúrẹ́. Ó ní ó lágbára ó ti pẹ́ ìgbà tí woman yẹn kọ́kọ́ máa travel first travel tó máa travel ìta ló náà gbé wọn wá sí mo rí wọn ní chọ́ọ̀chì tèmi lọ Christ Evangelical Church ṣọ́ọ̀ṣì wa náà kọ́kọ́ wá sí gbà yẹn first travel tí woman yẹn máa kọ́kọ́ wá pẹ̀lú àwọn ọmọ wọn ọkùnrin wọn sì kéré gbà yẹn mi ò mọ rísì tó ń fi dúró wọ́n wá fún físítì gbà yẹn ni torí bàbá yẹn máa wá sí chọ́ọ̀chì wa tó máa wá ṣe program so ìgbà yẹn ni mo sọ pé mo rí woman yẹn rí gbà yẹn wọn ò fi bẹ́ẹ̀ pẹ́ bí 1 month náà ló gbà yẹn ní church wa tó fi padà so kọ́lọ́ ràn wá lọ́wọ́ gbé at least káwọn náà kan ti ẹ̀dùn gbogbo eléyìí tán sọ pé káwọn èèyàn má jà fún wọn yìí táwọn èèyàn bá drag wọn sí kò sẹ́ni tó bá kọ́ wọn gbà tó máa sọ̀rọ̀ ó yẹ káwọn náà sọ̀rọ̀ torí èmi dẹ̀ wá bílù pé ká ní woman yẹn náà ká ní fóònù wà lọ́wọ́ wọn ó ṣàyẹ kán gbọ́ gbogbo nǹkan tó ń lọ ní internet káwọn náà ti ẹ̀dẹ̀ sọ̀rọ̀ òkè o ibi báyìí báyìí ni mo wà o I don't understand torí èmi wá wò pé ó yẹ káwọn náà tiẹ̀ bóyá tó bá yẹ pé wọ́n wà níbi tó yẹ kó wà tí fóun wà lọ́wọ́ wọn ó yẹ kó lè sọ pé ok àwọn wà láyé òbí báyìí báyìí làwọn wà. ẹ má bínú mà ó àbí ẹ̀wọ̀n abẹ́wọ̀n ní lady yìí wà ní. kò sí lẹ́wọ̀n tó bá wà lẹ́wọ̀n torí kò yé mi ni kò ń ṣe wọ́n lẹ́wọ̀n àwọn ọ̀rẹ́ rẹ̀ ó máa lọ́rẹ̀ẹ́ náà ọ̀rẹ́ àti bàbá mi gé yẹn ò lè rìn bèbí ẹ̀wọ̀n àlọ́mọ ṣe náà ọmọ tẹ máa bí tẹ máa ṣàkóso ẹni tẹ̀mí rí yẹn o wọ́n jẹ́ ń tu o kò dẹ́ wọ ẹ̀rìn ìgbà tẹ̀mí rí wọn ó dúdú báyìí èmi tí rí wọn rí oníta lóyè yes Lady K wọ́n dúdú wọ́n dẹ̀ jẹ́ ń tù tẹ bá ilẹ̀ bí ọmọ yẹn èmi sọ fún yín pé tẹ bá ń wò ó ní yá máa dádùn lọ́tọ̀ ọmọ dábọ̀ pé ebi wà nínú ilé kò dẹ̀ fi tẹ́bí ṣe nì kékeré ọwọ́ ẹ̀yẹn tó àní mo sọ pé èmi mi tó wà tó disturb ẹ̀dọ̀tún la mẹ́wàá tó dẹ̀ sọ fún pé ọmọ èmi ò rẹ́dí o lẹ́yìn pé o ṣègbéyàwó pẹ̀lú mi ẹni tí mo mọ̀ tó súnmọ́ mi dáadáa ni
ọ̀rọ̀ mi ò yé yín ohun tẹ́kítẹ́ bá bí tẹ́ bá ń wò inú yẹn máa dádùn lẹ́gbẹ̀ẹ́ pé olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe mọ̀ kúrò ọmọ yẹn wà nù ọmọ kò ń ṣe ọmọ tó ń rìnrìn dọ̀tí ní gbogbo ìgbésí ayé ẹ̀ náà. tóyọ̀ bá tẹ̀ tí rí wọn ẹ rí i pé ẹni yìí pé kírísítẹ́nì wọn mo rí wọn lò ní wọn mọ̀ tó more than that ní church wa tó máa wá church wọn máa fọ́ọ̀sì wọn sọ̀rọ̀ pásítọ̀ wa gan máa ní kó wá jókòó síwájú níbi táwọn ìyàwó pásítọ̀ jókòó sí wọn kò máa lọ jókòó sẹ́yìn ni pẹ̀lú àwọn ọmọ ọkùnrin méjì lèmi rí o tó ń wá síta lóyìn gbà yẹn so nígbà ìwọn ọ̀dẹ̀ pẹ́ bóyá wọn fẹ́ dúró síta ló náà fi travel first travel tó ń wá kò sówó níta ló ìta ló yíyan yí díẹ̀ náà. Kí la wá fẹ́ ṣe ọlọ́run àgbà wọn ìta ló yíyan yí díẹ̀ lẹ́yìn ẹ̀yin ni jamani ẹ̀yí ni ẹ fẹ́ mú nǹkan lẹ̀. ẹlẹ́mí rí wọn o ọlọ́run kó ṣàánú wa torí gbogbo ilé tó wá sọ pé tí bàbá sọ pé kó má sọ̀rọ̀ fún wọn at least kán tiẹ̀ dẹ̀ bọ́ta èmi dẹ̀ bí pé ká ní wúmà yẹn wà ó yẹ káwọn náà tiẹ̀ dẹ̀ sọ̀rọ̀ lóòótọ́ kán tiẹ̀ wá bí tọ́ máa ti lọ sọ ókè mú wa o àsìmọ́ ọ̀ọ́ ìkọ́ báyìí o. ó mọ nǹkan tó ti ṣe ó mọ nǹkan tó ṣe gbogbo wọn sọ̀rọ̀ yóò mọ nǹkan tó ṣe. ọ̀rọ̀ yìí tí mo fẹ́ sọ yìí tó bá jẹ́ pé wọ́n wà ní àtọ́ náà ní tòótọ́ tó jẹ́ pé tòtítọ́ ni wọ́n gbé dání. ọ̀rọ̀ ń bí ni o ilé ọlá wọn ò parọ́ ìyọnu ń bẹ ń bẹ lóòótọ́ ọ̀rọ̀ tá a bá dẹ̀ ti máa ní tí ó máa bẹ́ẹ̀ ti ìgbé ayé wa ó bẹ́tà kọ́lọ́run má jẹ́ kí ọwọ́ èèyàn kúkú bá torí gbogbo ẹ̀gán tiẹ̀ ti wá ṣùyàn bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àní tó bá jẹ́ pásítọ̀ gan báyìí àti sọ pé pásítọ̀ ni ẹ ó ti ń di ọ̀ràn báyìí. ọ̀rọ̀ burúkú èmi ni mo sọ bẹ́ẹ̀ ni. ok dadi mo ń sọ fáwọn kan ní ọjọ́ Sunday yìí mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgùntàn tẹ́ ẹ dúró yìí ẹ̀yin gangan lọ̀tá wa ẹ̀yin èèyàn tá à ń darí ẹ̀yin náà lẹ̀ ń fún wa dádì Mósè adarí tó dáa ni Mósè. ọ̀dà aláìmọ̀ ṣe kàn ní. dádì kó ti mọ̀ gan kó kúkú sọ fún Ọlọ́run pé kó pa àwọn ọmọ Ísírẹ́lì run torí inú ti bí Ọlọ́run fún ara ẹ̀ ó lóun fẹ́ pa wọ́n run dádì ẹ má gbàgbé Mósè yìí ló ń bẹ̀bẹ̀ torí ọmọ Ísírẹ́lì o pé kó má pa wọ́n run o. lásìkò gbà yẹn kò tí ì wọ́ lára ni kò tí ì wọ́ lára. bẹ́ẹ̀ni sà ó ń pariwo ó ṣáà ń ṣe rí gbogbo àwọn ọ̀rọ̀ yìí nǹkan tẹ́mi kàn lè rí sọ sí ni pé bá a ti bẹ̀rẹ̀ dáadáa kọ́lọ́run jọ kó dìwà mú dé òpin. ọ̀pọ̀lọpọ̀ adarí àwọn tó ń tẹ̀lé àwọn adarí àwọn gangan nìkà torí nǹkan tán dẹ̀ fẹ́ ni bóyá adarí yẹn ṣe dáadáa bàbá Kóredé sọ nǹkan kan lẹ́ẹ̀kan ṣe rí àwọn tó ń tẹ̀lé wa tí a bá ti ní ọkàn tá a bá ṣe mistake láti accept pa ṣe mistake tó jẹ́ pé wọ́n ti rí wa bí ẹ̀rù jẹ̀jẹ̀ má jẹ́ kí tèmi ó bàjẹ́ tó bá lọ sọ fún dádì dádì lè gẹ́gùn fún ẹ dádì lè ṣépè fún ẹ then why are you following that type of leader because you want to kò dẹ̀ sí kan tó kọ̀ sí ẹ o àwọn adarí tá a tún rí gbà ní Áfíríkà Áfíríkà náà dádì Àṣàbí yes sir. ẹ má bínú sẹ́yìn pàwọ́ àwọn olórí kan náà wà tó jẹ́ pé ìṣe tá a máa ń ṣe ìṣe kẹ́rù mọ́ bọ́mọ ẹ̀yìn ni. ibẹ̀ thank you sir. a máa ń terrorize gbogbo ọmọ ẹ̀yìn bí a máa mú bí ẹrú àbọ̀ sórí ọ̀tá tó bá ṣe nǹkan kan màá gbé ẹ̀gún ìpè fún ẹ ìpè mi rádaràdà nìyẹn náà ọmọ ẹ̀yìn ò lè correct irú àwọn yẹn o tàbí tó kún fẹ́ kó rí pépè. Daddy kò dẹ̀ sí kan tó kọ̀ sí ẹ o the rate of poverty in this land is too high. ṣé poverty ni ṣá. poverty kún sa poverty kún. mo ní experience kan ní UK yìí ni o ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. sọ́nà kan mo ń bọ̀ dádì
pásítọ̀ tó dúró sọ́nà kan ọlọ́run ò ní kó má ṣiṣẹ́ but because of the situation tá a ti bára wa tẹ́nìkan bá ti fẹ́ gbà pé báyìí the number one thing tán máa bẹ̀rẹ̀ sí sọ fún ni pé o máa fi iṣẹ́ tó ń ṣe lẹ̀ o. Mo sọ fáwọn èèyàn kan gbà kan mo ní ṣé ìwọ ló máa sọ fún mi pé kémi fi iṣẹ́ ọwọ́ mi lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ni ó sọ fún mi pé ó tó àsìkò kí n má ṣe mọ́ ṣé wọ́n ló pè mí ni dádì tẹ́bí bá ti pa mí máa purọ́ o torí ìdílé mi máa jẹun and you have something that you can do ó wá fi gbogbo ẹ̀ lẹ̀ olóògbàṣẹ́ ìránṣẹ́ ògbàṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìníṣẹ́ ó máa purọ́ ṣọ́lọ́run ni ó máa ṣiṣẹ́ ẹlòmíì wà tọ́lọ́run ni ó máa ṣiṣẹ́ dádì ìwé tó ti kọ ibi tá a ya ọ̀lẹ ibi tá a ya aláìfẹ́ kankan ṣe bíi free money ti báyé wa jẹ́ bàbá ti rí èèyàn kan tó ń fún wa ní nǹkan àti máa kà á sí pé ẹ̀tọ́ ẹ̀ nǹkan tó yẹ kó ṣe ni no tí ẹ̀mí ọ̀lẹ bá ti dá wa dúró dádì ọlọ́sà nǹkan sì máa dàrú lọ bó ṣe ń dàrú lọ yìí ni ọ̀lẹ ẹ̀mí ọ̀lẹ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run kó di rádaràda. So ẹ̀yin bàbá wa tí Ọlọ́run ti fún lórí ọ̀fẹ́ tẹ́ ẹ ti wà advance tẹ́ ẹ ti ríran torí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ṣì wà Nàìjíríà yìí nǹkan míì wà tí kì í ṣogun tá à ń sọ pé ogun ni ogun kọ́ ìṣòro ló dé bá wa wàhálà ló dé bá wa wá fúnra wa ò dẹ̀ fẹ́ bọ́ ń bẹ̀. Èmi ò rí nǹkan tó le nínú gbogbo ọ̀rọ̀ tá à ń fà kí ló le ń bẹ̀ kí ni nǹkan tó le ń bẹ̀. Táwọn fámìlì bá dẹ̀ ti dákẹ́ táwọn náà ò sọ nǹkan kan mọ́ ẹ jẹ́ kẹ́ni kálukú náà ó máa wòran ó sì ń rin everybody ni tó bá ti já wọn jẹ dáadáa àwọn tó yẹ ó dá sí wọn ó dá sí gbogbo àlójútù. Ìbáwa ló yẹ kán kọ́kọ́ máa rí as a good example àwa ló yẹ kán máa rí iṣẹ́ ìránṣẹ́ gan àwa mẹni Ọlọ́run pè gan mọ́ gbogbo ẹ̀ tí ẹ̀ ti wá dojúrú Ọlọ́run gan kú iṣẹ́ èmi ò mọ̀ bóyá Sódómù àti Gòmórà gan mi rò pọ́n ṣe tó gbogbo eléyìí kọ́lọ́run tó bínú. Ẹ̀yin bàbá tọ́lọ́run ti ní kẹ́ ẹ gòkè lágbára Ọlọ́run ewu ibi ìrọ̀rùn kò ní jà yín lágbára Ọlọ́run. Ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lágbára Ọlọ́run ayé wa ò ní dìdàkudà. Àmín Jésù Kristi. So ẹ ṣáà dákun bàbá kan ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní ká máa gbàdúrà ẹja máa gbàdúrà ó ní ẹni tó dúró ó ní kó kíyèsára máa ń sọ kinní kan fáwọn èèyàn ó bá ti wà ń bì kan lọ́dọ̀ èèyàn tó wà tó bá ti jẹ́ pé gbogbo àlẹ̀ tó ṣàpọ̀ ni pé màá gẹ́gun fún ẹ àkọ́là pọ́n jura wọn lọ kọ́là pọ́n jura wọn lọ láìsí inú awo ìyẹn jẹ́ jèrè ọkàn. Ṣé ìyẹn lẹ́kọ̀ọ́ wá pé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn sọ pé wò sínú awo. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kan wá di pásítọ̀. In short gbogbo kinní yẹn tiẹ̀ máa ń tojú sú mi sà Ọlọ́run ó máa ń tojú sú mi. So àwọn ọmọ tá à ń bí àtàwọn ọ̀dọ́ tó wà ní around wa àwa ìwọ̀nba a few people can make a change. Ẹ jẹ́ á jẹ́ kán bá ti dọ́lọ́run mọ̀ kán má ẹ̀sìn kọ́ ni ká dá mọ̀ Ọlọ́run ni ká dá mọ̀ bá bá ti dọ́lọ́run mọ̀ ó máa rọrùn lágbára Ọlọ́run gbogbo apáta a ò ní dìdàkudà. Mo really appreciate gbogbo àwọn bàbá tán ti sọ̀rọ̀ you are talking with experience ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ akọ ẹni tí ò bá dẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ no problem. Lágbára Ọlọ́run ojú òní tiwa ẹ ṣé o ẹ má bínú pé ọ̀rọ̀ mi pọ̀ díẹ̀ ẹ má bínú sà. Ọ̀rọ̀ yín ó pọ̀ òtítọ́ là ń sọ lá níbí ẹ tó bá ti wà mímọ̀ pé òtítọ́ là ń sọ. Bẹ́ẹ̀ni. Gbọ́dọ̀ bá ṣe rí ká sọ. Bẹ́ẹ̀ni sà. Orí tó bá kàn wá náà kí tá bá ṣe wà yìí tọ́wọ́ báyà káà náà ṣàtúnṣe ká ṣe é. Bẹ́ẹ̀ni sà. Ó sì jẹ́ yẹn. Any question?
ṣé nǹkan tí pásítọ̀ yẹn ṣe ṣó lè ṣe ní ìlú táwa yìí ṣó lè ṣe ní ìlú táwa yìí. o lè ṣe UK táwa yìí o. because máa yẹn ó ti mọ̀ pé lady yìí ò lágbára máa yẹn ti lo tọlọ́pàá ó ti mọ̀ tí family lady bá lọ sọ ọlọ́pàá kò sí nǹkan tó ń fẹ́ ṣe sí nàìjíríà ò lófin. owó ní bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ yes anything go nàìjíríà ẹni tó bá ti lówó ló ní gbogbo ẹ̀ ó ní nàìjíríà. lọ́ọ̀yà tó ń pray fún ó ní olówó ó láwọn àmì ó láwọn. yes because máa yẹn ó ti ọlọ́run dáríjì mi o bákan méjì ni kí kó ti ṣe nǹkan tí èèyàn ń rò sí lẹ́yìn yẹn but wọ́n ti bà ìgbàgbọ́ jẹ́ àwọn sorry láti sọ some Nigerian pastor ti bà ìgbàgbọ́ jẹ́ àwọn èèyàn ò fẹ́ bá pastor tó bá mo ń ṣe nǹkan kan ní Nàìjíríà sorry to tell you this thing mo ń ṣe nǹkan kan mo ní nǹkan kan ní Nàìjíríà ẹni tí wọ́n fẹ́ gbé fún wa pè rẹ̀ fún pé I'm a pastor bó sọ pé I'm a pastor báyìí mo ní kí ìyàwó ìgbà kó lọ́wọ́ ẹ̀ straight. Mi ò trust ṣé ń gbọ́ nǹkan. I'm a Christian, I met her in church, I met her in CAC. Mo ní kí ìyàwó mo ní no mo ní gbàgbà ká ní kò gbèrè pastor ni máa ní òkè but mi ò lè ṣe bẹ́ẹ̀ mi ò lè sí fún yín àmì pastor àmì modern content tó lọ sí ọdún táìpẹ́ láti mi lókè ìjọ yìí mo ní òkè kò sí bọ̀bọ́ ò bá wa ṣe fún yìí mẹ́ lórí kí mo ní torí pé ó ti gbèrè pastor ìrọ̀ at the end of the day mo ní ìrọ̀lá bàbá ń bẹ̀ àwọn èèyàn ò fẹ́ trust pastor mọ́ àwọn tó trust pastor mọ́. tó ń pa á lẹ́kọ̀ọ́ gan bí ìyẹn. Wọ́n ti pọ̀ jù wọ́n dẹ̀ lu àǹfààní pé nítorí pé àwọn èèyàn wà nítorí pé àwọn èèyàn jẹ́ ìyà wọ́n lu àǹfààní yẹn fún àwọn èèyàn. Ṣọ́nà question tí mo wá bá àwọn èèyàn ni pé ṣọ́nà tó wà Nàìjíríà kò ló wà bí báyìí. Why? Wọ́n pe fíṣọ̀ bí ìyẹn ò ṣe ìyàwó àṣẹ bí ìyàwó ẹ̀ ò ṣe ọmọ àṣẹ ṣọ́nà tó wà Nàìjíríà kọ́ ló wà bí báyìí ẹ̀mí ò láwọn èèyàn lórí òkè bí báyìí àdúrà dẹ́ ń gbà. Why? Wọ́n ti mú gbàgbọ́ yẹn wọ́n ti fi fún àwọn èèyàn Nàìjíríà tẹ́ ẹ bá lọ every church nílùú yìí tẹ́ ẹ bá lọ bí Salvation Army other church ẹ máa enjoy Christianity wọ́n á fìfẹ́ hàn sí yín ẹ máa this is ẹ máa rí ìfẹ́ ìkan tó ń pè ní ìfẹ́ ẹ máa rí ibùdó wọn ò ní sọ fún kẹtùn tó padà lọ church ẹ máa rí wọn ò ní sọ pé dúdú ní àbí pupa ní wọn máa fi ìfẹ́ bẹ́ẹ̀ nílé wọn á mú mo ti fẹ́ ẹ̀pù yín but ẹ lọ sí dúdú church wọ́n tó tí níwèé tó tí mọ̀kàn tó máa fi ṣiṣẹ́ owó náà máa kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ wọn ò ní sọ pé báwo ká ẹ̀pù ẹ wọn ò ní ẹ̀pù ẹ ká ṣe wá fún ẹ wọn ò ní gbogbo ọ̀nà in fact wọ́n ti mú ìgbàgbọ́ wọ́n ti dúdú ti mú ìgbàgbọ́ ti bàjẹ́ òyìnbó ló mú ìgbàgbọ́ wà bọ̀ dúdú ti bàjẹ́ wọ́n ṣe bà Christianity jẹ́ bẹ́ẹ̀ náà ṣe bà Muslim jẹ́. táwọn kan bá ṣe Muslim ìmúlẹ̀ kan dé ìlú òyìnbó náà máa fi Muslim múlẹ̀ ṣé Ọlọ́run ò rorò tó báyìí àwọn òpalẹ̀ yá nílùú yìí àwọn òdẹ kú wá ìtọ́ ẹ pé tẹ́ ẹ bá dé kí ìpàdé Nàìjíríà ẹ máa kú but àdélu àpẹẹrẹ kí ló dé táwọn òdẹ kú so many things tán ṣe ní Nàìjíríà yẹn kò wọ́n ṣe ń ṣe kò work kò wọ́n ti we need to go doctrine. ṣé Nàìjíríà nìkan ni problem wà ní why àwọn tó ń gbàgbọ́ wa wọn ò fi sún wa àwọn tó Muslim wa South Africa náà wà gbogbo Africa ní ọ̀pọ̀lọpọ̀ Africa náà ní gbogbo rádàdà yẹn wà. It's getting too much. It's getting too much. Àwọn èèyàn trust the pastor mọ́ truth is bitter. Àwọn èèyàn tẹ́yìn bá ti pè ní pastor àwọn èèyàn máa sá fún wọn. Wọ́n jẹ́ ti sọ́kàn lé lójú ní United Kingdom. Ìwà ni wọ́n kàn gbórúkọ yẹn lórí inú wa lu jìbìtì ni o. Before olden days nígbà táwọn wà ní kékeré ní 60 tẹ́yìn bá pè ní pastor àwọn èèyàn máa wólẹ̀ fún wọn ni wọ́n máa rábàbà ni wọ́n máa rábàbà tí wọ́n máa respect wọn. Orúkọ tó da orúkọ tó heaven pastor but n sin ẹ pera yín pastor ẹgbàá yẹn oníjìbìtì yẹn ti dé kí ni gbogbo yẹn wọ́n kàn mú gbogbo yẹn wọ́n mú gbogbo yẹn wọ́n dàrú ó mú ọmọ ọlọ́mọ ó mú ọmọ ọlọ́mọ ó gbé lọ àti kálọ̀ ló bí ọmọ yẹn káwọ́ kálọ̀ ló bí ọmọ yẹn tí ò rọmọ ẹ̀ for 4 years ṣé gbogbo àná la bímọ kámọ̀ rọmọ wa fún just 2 days ara wa máa gbọ̀n ni kí wọ́n sọ pé for 4 years
ó wá lu agbára ò dẹ̀ sọ̀rọ̀ ọmọ wà láyé ni o ó tún wà dákejì ni o sọ̀rọ̀ òní because nàìjíríà ò lófin kò sí kan tó fẹ́ ṣe é fún ẹ àwọn èèyàn nífẹ̀ẹ́ gan náà ó kàn bá yára ẹ̀ jẹ́. kò sí kan tó fẹ́ ṣe fún ẹ àwọn èèyàn tẹ̀ tún support ẹ̀ ibi tí nàìjíríà yẹn tó tẹ̀rù nàìjíríà bá mi fún nìyẹn báyọ̀ bá jalè àwọn èèyàn tún support ẹ̀ bí èèyàn bá tó bá ti nífẹ̀ẹ́ bó bá yá àwọn ọmọ mẹ́ta jẹ́ papọ̀ wọ́n á tún support. àwọn èèyàn tún support wọ́n tún support pásítọ̀ yìí àwọn tó ń support ẹ̀ tún pọ̀ pẹ̀lú gbogbo atrocity tó ṣe yìí ó bá ṣe bí ọ̀rọ̀ yẹn kò lè dòní tó wáyé kó ti ṣe needful ti fẹ́ ti pẹ́ ọ̀rọ̀ yẹn ò lè dòní. because ó ti mọ̀ pé ọ̀rọ̀ yìí sì tó wọ́n máa tó December ọ̀rọ̀ yìí tó December ó máa die down. kò lè die down mọ́ eléyìí ti kọjá die down àbúrò ọmọ yẹn o. nàìjíríà gbogbo wa wà nàìjíríà ládàgbà sí adẹ̀bí àmọ́ bó ṣe ń lọ nàìjíríà. ẹ máa wò bẹ́ẹ̀ ni pé kò lè die down mọ́ ó ti dé level tí ò fi lè die down. wọn kì í fa ọ̀rọ̀ tó báyìí lórí èèyàn púpọ̀ àwọn black die. ẹ jẹ́ sọ fún yín orin burúkú oṣù mẹ́fà orin dáadáa oṣù mẹ́fà tí nǹkan bíi bá tún ti gùn sí wọ́n máa gbàgbé ẹ̀ ní. wọ́n máa gbàgbé wọ́n tún máa mú mi wọ́n á tún gbé mi sọ. Ìkan tó gbẹ́kẹ̀lé nìyẹn but God will judge. Yes. Tó ń bá ní agbára lẹ́yìn ayé tó mọ lọ́ọ̀yà tó mọ adájọ́ tó mọ gbogbo ẹ̀ tó fìyà jẹ ọmọ ọlọ́mọ kò sí ẹnìkan láyé tó ní jí ẹ̀ kó tó lọ. Kò sí olúwẹ̀. Gbogbo ẹni ten screen record ẹ bá wa gbé record yẹn lọ bá wọn o àìsọ̀tà wọn o but wọ́n ti ń affect the body of Christ inú Ọlọ́run ò dẹ̀ ní dùn. kò sí ipò téèyàn wà láyé tó bá ṣe burúkú bí ìran ò jẹ́ bí òun ò jẹ́ àwọn ọmọ à jẹ́ báwọn ọmọ ò jẹ́ àwọn ọmọ à jẹ́ so many things tó lù ẹ́ go through gan bá ẹsẹ̀ bàbá ẹsẹ̀ ìyá tó lù ẹ́. bẹ́ẹ̀ ni bóyá tí bàbá wa ṣe là ń jìyà ẹ̀. yes so many things gbà míì nǹkan tí bàbá èèyàn ti ṣe tí èèyàn ti ṣe èèyàn lè jẹ fẹ́rẹ́fẹ́ nú ẹ̀ but ó wá mú ọmọ ọlọ́mọ. bẹ́ẹ̀ni they use COVID to cover up wickedness. tí wọn náà dẹ̀ bímọ kò sẹ́ni tí ò mọ̀ bọ́mọ ṣe rí lára èèyàn kò sẹ́ni tí ò fẹ́ràn ọmọ ẹ̀ ajá tó ń gbó ní gbòòrò fẹ́ràn ọmọ ewúrẹ́ fẹ́ràn ọmọ ẹdìyẹ ó fẹ́ràn ọmọ talkless of human being òbí ó wá mú ọmọ a kò dá náà kódà ó wá sọ pé kò sí nǹkan àwọn èèyàn tún support ẹ̀ ibi tí nàìjíríà bá mi lẹ́yìn. ọ̀rọ̀ níjẹta àmọ̀fẹ́ ìwojú àwọn bàbá kódà afẹ́sẹ̀ àwọn bàbá ní olúwa èmi àti bàbá apostle àwọn bàbá tó ń jẹ́ DCC afẹ́sẹ̀ wọn gan lórí ọ̀rọ̀ yìí níjẹta. kò sí bàbá kankan nínú CAC mọ́ gbogbo wọn kan tó máa jẹ náà wá. Evangelist Bámidélé ṣe fẹ́ sọ̀rọ̀ nítorí ẹtútù mo tún ti gbé yín wá sókè mo ti pè yín lẹ́ẹ̀kan pé lẹ fẹ́ sọ ẹ sọ̀rọ̀ látẹ̀kan mo dẹ̀ tún gbé yín wá sókè lẹ́ẹ̀kejì báyìí o. Evangelist Bámidélé abẹ́ kan wá sí òkè torí pé kẹ̀kẹ́ dúró nìkan ni afẹ́hùn tó bá lè sọ̀rọ̀ kan wá sókè because à ń lé ní bí. ẹ wò máa pẹ́ padà ẹ jẹ́ ìgbà ni pé kọ́lọ̀ jẹ́ kí ebi yẹn kó dé láyọ̀ kó wà láyọ̀ kí ìdọ̀kan mọ̀ ṣe òun àtọmọ ẹ̀ ọmọ mẹ́ta tí máa ẹ̀ kan bá ní ẹ̀mí kádẹ́jẹ̀ ń rọ̀nù inú ara ẹ̀ kó rí ọmọ mẹ́ta kì í ṣe kíní kì í ṣe méjì ó dẹ̀ tara ẹ̀yin àwọn pásítọ̀ wíkẹ́ẹ̀dì ọlọ́run dáríjì mi kò so àwọn agbèrò gan kò lè ṣerú gbogbo nǹkan tó ń ṣe yìí agbèrò tó ń gbèrò lẹ́kọ̀ọ́ agbèrò tó ń gbèrò wọn ò lè fọmọ wọn lẹ̀. àwọn pásítọ̀ ló ń ba pásítọ̀ jẹ́ pásítọ̀ kú làwọn náà kọ́ lọ sàlúwà. àbí nǹkan tí mo yé mí kanlẹ̀ mà nìyẹn o mo kàn mí kanlẹ̀ mi jẹ́ mọ́ tí mo fẹ́ sọ gan mọ́ kàn ọ̀rọ̀ ti pèsè jẹ́ báyìí. ọmọ mẹ́ta o dẹ̀ wọ́rì o dẹ̀ tún ṣe láì pé anybody mọ̀ bá ẹ dá sí o káwọn èèyàn mọ̀ jà fún ẹ o àwọn kan náà fẹ́ ja kulẹ̀ wọ́n fẹ́ ja bọ́ ni rúta náà fẹ́ ja bọ́ tóun máa kọ́ ṣe pásítọ̀ ni kò sẹ́ni tó ń jàyàn bọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa jẹ bọ́. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan jàre bàbá mi ta ló tún fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ tí gbogbo atábáwà nílé bá jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ ká lọ kéèsì tá a kù sí ẹ já iṣẹ́ lórí ibi tá a wí
rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.